ẹ ǹlẹ́ gbogbo ẹ̀yin èèyàn wa o, ẹ kú ilé, ẹ kú àsìkò yìí, ẹ kú gbàdégbà. A sì bà fọ́lọ́run ọba Elédùmarè, ọba tó nílé ayé tó tún lọ́run, kó dákun kó jẹ́ kí bá wa ó ṣẹ. Ajúbà apẹtẹ ọwọ́, ajúbà apẹtẹ ẹsẹ̀, ajúbà àwọn ọkùnrin, ajúbà àwọn obìnrin. Gbogbo ẹ̀yin ìyá, mojúbà yín o, ẹ jẹ́ ojú mi ṣe o. Ọmọ yín náà ni Ọlátúndé Ọláwuyì Ògúnníran. Mojúbà ẹ̀yin bàbá, mojúbà bàbá mi tí ń bẹ lájùlé ọ̀run. Ìbà o. Níbi tá a bá roko tì sí, iná ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí. Nígbà tá a ti ṣèbà lọ́tún tá a ti ṣèbà lósì, ẹ jẹ́ á sọ ọ̀rọ̀ yìí kó tó di ipa kan lo agbami ètò. Mo mọ̀ yìí pé ẹ ti fìkàlẹ̀ sí, ẹ ti ń retí wa. Ẹ mọ̀ wá ya aládàáni kan jẹ́ o, gẹ́gẹ́ bá a ti máa ń sọ. Béèyàn bá ń dá a jẹ, àwọn ọmọ onímọ́tò, àwọn èèyàn wa náà ni, àjọṣe kékeré ni, wọn á ní chọ́ọ̀pì lòún, dáyè lòún. Ẹ ní dákú o, ẹ wò ẹ tẹ̀, ẹ ṣíà rẹ̀, ẹ pín káàkiri, ẹ jẹ́ káwọn èèyàn máa wò ó. Bẹ́ẹ̀ ṣe ń ṣíà rẹ̀ mọ́ láìkì ẹ̀, ẹ jù sí gbogbo àwọn èèyàn lólẹ̀ yìí àti lókè òkun. Ẹ jẹ́ káwọn náà ṣe alábàápín ètò yìí. Ètò wa tí ó ń jáde láti iléeṣẹ́ Ìṣẹ̀dálẹ̀ Media, òun náà ni o. Ẹ wò ó, mò ń bọ̀, mi ò tí ì dé. Ìṣẹ̀dálẹ̀ iléeṣẹ́ yìí kò ní lànà o. Láìpẹ́ yìí ńlá ṣe àyájọ́ oríkádún tá a ti bẹ̀rẹ̀ iléeṣẹ́ yìí. Iwájú iwájú lọ̀pọ̀ ẹ̀bì tí ọmọ rẹ sí. Àwọn alákòóso àti olùdarí iléeṣẹ́ yìí wọn ò ní fẹ́ lòmíì ṣe yín o. Ẹ ní tẹnugbó bí ọwọ̀, ẹ ní rógun ọ̀ràn, ẹ ní dẹni tí ìjọba ń kí páńpẹ́ bọ̀ lọ́wọ́ àti lẹ́sẹ̀ o. Iléeṣẹ́ yìí kọ́ máa gbèrú sí i lọ́lá gbogbo àwọn èèyàn tó dilé ayé mú, lọ́lá àwọn alálẹ̀, lọ́lá ọlọ́run ọba. Lẹ́yìn ọlọ́run kò tó sẹ́lòmíì mọ́, ọlọ́run náà ni. Ọlọ́run dákun máa gbà fún wa. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Akọni ilẹ̀ Yorùbá. Kó tó di ipa aṣọ ni tá a gbé wá lónìí, ẹ̀já tó fẹsẹ̀ rájò. Ìjímèrè mo gbọ́ nímọ̀ràn ni o, gẹ́gẹ́ bí olórin wa ti sọ, ọ̀jẹ̀ sọ gígùn kọ́ ọ bá gbà gungi aládi. Mo lè ṣèyí, mo lè sọ̀hún, ẹ̀tẹ́ ìní mú wá. Akọni ológun tá a mú wá fún yín lónìí, ìjímèrè wọn sọ́sọ́ gígùn. Ṣé ìjímèrè wọn ò gungi aládi? Nǹkan bẹ́ẹ̀ nú ayé o. Ẹ wò ọ̀dà, orúkọ wọn ni Ọ̀ṣùntèèbó Aláàdọ́rin. Ǹjẹ́ yìí tẹ̀ ti gbọ́ rí? Aláàdọ́rin tẹ́ ẹ gbọ́ òun, ó dàbí ẹni pé ẹ ti gbọ́ Aláàdọ́rin rí. Ẹnìkan tí ẹ parí ẹ̀, ó ní níye mẹ́tu. Ẹ mọ̀mọ̀ gbégbági, àìsíwájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ́ ẹ̀dẹ́, nítorí ẹ̀mọ ẹ̀dẹ́ tí wọ́n pè kányìn. Ọ̀ṣùntèèbó Aláàdọ́rin, àgbà jagunjagun ni, akíkanjú ológun ilẹ̀ Yorùbá ni, ọjà fitafita. Mo sì béèrè pé ṣé ó sọ gígùn àbí ọ̀sọ́ gígùn? Tí ó bá sọ gígùn kí ló ṣe? Tó bá sọ gígùn kí ló gbẹ̀yìn rẹ̀? Èmi ò tí ì dé o.
ẹ jẹ́ ẹ bá ń gbé òkè kájẹ̀ tó jó díẹ̀. Ẹ ṣeun ẹ̀yin ènìyàn wa, tẹ́ bá ti máa ń fi oyè bá wa lọ látijọ́ ìwá, pàápàá jùlọ nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn jagunjagun tó ní í ṣe pẹ̀lú Ìbàdàn. Ohun kan wà tó dàbí ẹni wípé ó so gbogbo àwọn jagunjagun yìí pọ̀. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá sì gbàgbé ẹ jẹ́ rán yín létí o, torí pé àròjọ ń so lókùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn jagunjagun tọ́jà tó ṣiṣẹ́ takuntakun nílùú Ìbàdàn tí wọ́n mú kí Ìbàdàn dúró di òní, ọ̀pọ̀ wọn ni ò kì í sọmọ Ìbàdàn o. Nínú ìtàn, arélé yìí tó wá láti ìlú Ọ̀yọ́, àrí yìí tó wá ìlú Ọ̀yọ́ tí mo wí Ọ̀yọ́ ilé ni o nígbà náà. Arélé yìí tó wá láti Ìwó, àrí yìí tó tẹ̀dẹ̀ wá, bí gbogbo wọn ṣe wá lórígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáyé nìyí, tí wọ́n sì kóra wọn jọ papọ̀, tí wọ́n di jagunjagun, tí wọ́n gbé Ìbàdàn ró. Bẹ́ẹ̀ náà ló ṣe rí nípa ẹni tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí, Ọ̀ṣùntèèbó Aláàdọ́rin. Kí ló dé tí wọ́n fi ń pè láláàdọ́rin? Ìlú Ọ̀yọ́ lóun náà ti wá o. Ìlú Ọ̀yọ́ ló ti wá síbàdàn. Ọjà ogun délùú Ìbàdàn ni. Nígbà tó sì délùú Ìbàdàn, tí Ìbàdàn rí wípé akíkanjú ológun màlélẹ̀ yìí, wọ́n tulẹ̀ fún, wọ́n fún ní bùgbé, òun náà darapọ̀ ọ̀dọ̀ ọmọ ogun ilẹ̀ Ìbàdàn. Kí ló wá dé tí Ọ̀ṣùntèèbó tó fi di Aláàdọ́rin? Níbo ló ti rorúkọ Aláàdọ́rin? ń bọ̀, ẹ̀yin náà máa ronú sí ẹ̀jẹ̀ ajo díẹ̀. O ṣeun, gẹ́gẹ́ lálágẹmọ́ gbọ́wọ́ ọjọ́, ijó olówó ọ̀gbà kólekóle o, díẹ̀díẹ̀ ni ijó àwọn àgbà, ijó jẹ̀lẹ́ńkẹ́. Ẹ̀yin àgbà tẹ́ ń wò mí, tẹ́ ń fọkàn bá mi lọ, ẹ kú kàlẹ́ o. Ẹ̀yin èwe náà àti rọ̀, gbogbo yín la kí, àlólódì ẹnì kankan. Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú, ẹ̀yin tẹ́ bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ìta ń ṣe yìí, ètò yìí, ẹ máa share rẹ̀, ẹ máa pín, ẹ máa láìkì rẹ̀, ẹ fẹ́ràn rẹ̀, ẹ jẹ́ káwọn èèyàn ó wò ó, ẹ pé àwọn mẹ̀jẹ̀sín, ẹ pé àwọn ìyálélé, ẹni kí wọ́n wá jókòó, kí wọ́n wá gbọ́ ìtàn ohun tó ti ré kọjá lọ, nítorí pé àrọ́bá ẹni bàbá àtàn, ohun tá a bá sì fi pamọ́ sínú okùn tá a bá sọ kò ní pẹ́ tán o, nítorí náà ẹ jẹ́ á tan ìtàn kí tàn ó lè pè lórílẹ̀. Ọ̀ṣùntèèbó Aláàdọ́rin ó fi kalẹ̀ sílùú Ìbàdàn, níbi tó sì dé sí òun náà ní ìsàlẹ̀ òsì. Ìsàlẹ̀ òsì ló kọ́lé sí, ọkọ́lé yìí ilé alárúurú ni, ilé ńlá ni, ojúlé rẹ̀ 100 ni. Rí pé ilé ńlá ni, gbogbo ojúlé tí ń bẹ nínú ilé 100 ni. Ẹnìkan ní kí ló kó bẹ́ẹ̀? Èèyàn náà ni. Bẹ́ẹ̀ mọ̀rọ̀ àwọn bàbá wa ń jọ̀hún, wọn á fẹ́ yàwó lọ bí ilẹ̀ bí ẹni, wọn á bímọ bẹ́ẹ̀rẹ́bẹ́, ọmọ wọn èsì yíyọ wọn lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà lọmọ wọn máa ń di akíkanjú, ọ̀pọ̀lọpọ̀ wọn lọmọ wọn máa ń gbé lérò tó máa ń gbẹ́ bí ró. Ayé ọmọ tí ìdìdàkudà ńgbà náà bí tòde òní. Àwọn ọmọ ìgbà náà bí wọ́n ti lu ẹ̀kẹ́ pọ̀ tó, wọn èé máa ta òǹsóbì wọn lẹ́nu, wọn èsì mú sísà, kódà ayé rojú. Nígbà tá à ń wí, Ọ̀ṣùntèèbó Aláàdọ́rin kọ́lé ńlá o.
èyí ni àwọn èèyàn fi ń pè ní Ọ̀ṣùn-Téèbó olójúlé aláàdọ́rin, nítorí pé léyìí ojúlé àádọ́rin ní bẹ́ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di ohun tí wọn ò tiẹ̀ rántí orúkọ rẹ̀ mọ́ ni ẹ bá ń pè ní aláàdọ́rin. ṣùgbọ́n lónìí tẹ́ ẹ bá dé sálẹ̀ òsì ẹ rí lé Ọ̀ṣùn-Téèbó agboolé rẹ̀ ó sì bẹ́ẹ̀ dìbà tí ń sọ̀rọ̀ yìí. Ọ̀ṣùn-Téèbó aláàdọ́rin jagunjagun ni, ó gbójú, ó gbóyà, ó sì gbónu, ó jagun débi wípé ogun tó jà kò ló ń kà, bóyì ṣe ń jagun tó náà kò rẹ̀wẹ̀sì ó nífẹ̀ẹ́ ìlú rẹ̀, ó gbé tìbàdàn lọ́kàn. ẹ wò ó wù mí ká tún dó díẹ̀ sí kí n tó wá tún sọ tó ṣẹlẹ̀ sí aláàdọ́rin. Mo rántí ogun kan tí Ọ̀ṣùn-Téèbó tọ́jà nígbà ayé baba wo Ògúnmọ́lá, ogun Ìwáhùn ìní ẹ̀ ń pe orúkọ ogun yìí. Ìbàdàn jà fitafita, ó dàbí ẹni wípé ogun fẹ́ borí Ìbàdàn, ṣùgbọ́n nípasẹ̀ akíkanjú bàbá yìí níwọ̀n ọdún 1862 AD gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ rẹ̀ ṣe wà láti ọ̀dọ̀ àwọn òǹpìtàn, ẹni ogun ìbẹ̀rẹ̀ Ọ̀ṣùn-Téèbó ó jà fitafita lẹ́yìn Ògúnmọ́lá, ó sì ṣẹ́gun. Ìbàdàn borí àsìkò tí mò ń sọ yìí Ọ̀ṣùn-Téèbó kì í sọmọ kékeré, àgbàlagbà ni. síbẹ̀síbẹ̀ tógun bá ti dé, gbólóhùn tó máa ń sábà wá sẹ́nu Ọ̀ṣùn-Téèbó ni pé àgbà òsì nídìí ọ̀kẹ́rẹ́, bọ́mọdé ṣe lè jagun bẹ́ẹ̀ làgbà náà ṣe lè jagun. àìmọye àwọn balógun Ìbàdàn àti baálẹ̀ Ọ̀ṣùn-Téèbó bá ṣe papọ̀, àìmọye ogun ló sì jà. bí ẹ balógun dé ó dé náà nu, bí ẹ bá níjà bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ náà nu. kì í rógun kọ́gbọ́n pẹ̀pẹ̀, kì í sì rógun kọrẹ̀ mọ́ borí. Ọ̀ṣùn-Téèbó akíkanjú ológun ni, ọkùnrin takuntakun ni. èmi gan tí mò ń sọ̀rọ̀ yìí ìfẹ́ ríru èèyàn bíi tiẹ̀ rí. onírú èèyàn bíi tiẹ̀ ni ìwọ wo ohun mélòó ló tí ì ṣe fórílẹ̀-èdè rẹ tí ń sú ọ? kí ni nǹkan tó tí ì dá lásà fún ìlú rẹ tó fi ń sọ pé ọ̀rọ̀ ìlú ìmọ̀ tí ẹ̀ sú mi, ẹ̀yin òyìnbó ẹ fún mi ní físà? Ọ̀ṣùn-Téèbó ò rí bẹ́ẹ̀. ó lẹ́yẹ ilé òní bóńlé jẹ kó bóńlé mu, kọ́dọjọ́ kan ìṣòro kẹyẹ ilé ọyẹ rí. rárá, ó dúró ti Ìbàdàn gbágbáágbá. ẹ mọ́ gbàgbé kí wọ́n sọ fún yín wípé àti Ọ̀yọ́ ilé ìlò náà ti ja ìjàkadì wá sí Ìbàdàn. jihadi ló gbé wá, ó sì darapọ̀ mọ́ Ìbàdàn, wọ́n sì tulẹ̀ fún. ìsàlẹ̀ òsì ló sì kọ́lé sí. àwọn nǹkan tí Ọ̀ṣùn-Téèbó tó kọ́kọ́ ṣáájú ayé rẹ̀ nu. ó níyàwó, ó bímọ rẹpẹtẹ. yàtọ̀ fún ogun Ìwáhùn, mo lè rántí dáadáa oríṣiríṣi ogun tí Ọ̀ṣùn-Téèbó tó ti jà nígbà ayé rẹ̀. ogun àwáyè òun náà ni ó wà ń bẹ̀ nígbà tí wọ́n bí ogun Ìbàdàn sẹ́yìn, nígbà tí ogun gbóná girigiri tí wọ́n ń pa àwọn ènìyàn, àti ogun tó tiẹ̀ tó burú jù tí wọ́n ń pè ní ogun Ògèdèngbé. ogun Ògèdèngbé eléyìí burú jọjọ, ó gbóná bí ajere. síbẹ̀síbẹ̀ bàbá yìí kò rẹ̀wẹ̀sì, iwájú ogun ni
ó máa ń fàyà gba ọ̀tá ni, ó ń fàyà gba ọfà ni, síbẹ̀síbẹ̀ kò kú lójú ogun nítorí wípé ohun tó wà lórí ẹ̀mí rẹ̀ ìní bóun ó ṣe tú Ìbàdàn lẹ̀ lọ́wọ́ àwọn agbésùmọ̀mí, ìní bóun ó ṣe já Ìbàdàn gbà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n sọra wọn di kanranjẹ́gbọ́n, ìní bóun ó ṣe mú Ìbàdàn lókìkí tóun ó sì mú Ìbàdàn lórúkọ. Kí ni èrò tiẹ̀ nípa ìlú rẹ? Ṣé wọ́n ń rò láti mú ìlú rẹ lókìkí sí rere? Ṣé wọ́n ń rò láti sọ ìlú rẹ di èyí tí ayé ò ní gbàgbé sí rere láéláé? Àbí ìdàkejì ni wọ́n tiẹ̀ ń rò? Ronú rẹ o, ohun tó bá ṣe fún ìlú rẹ iná láyé ọ̀sán lẹ́yìn rẹ. Bó o ṣe eré ayé ọ̀sọ́, bó o ṣe eré ayé ọ̀sọ́. Kí là ń sọ nípa Ọ̀ṣùntẹ́ẹ̀bọ̀ Aláàdọ́rin? Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé nígbà tí bàbá wa Ààrẹ Látòsà tó dórí ipò, bàbá yìí ló yẹ kó di ọ̀tún, ṣùgbọ́n wọ́n ní rárá o, ibi gẹ́gẹ́ là bá gbà, àgbàlagbà làwọn, ẹ jẹ́ káwọn ọmọ ìjèṣìn kí wọ́n ṣe é, àwa ó sì máa tọ́ wọn sọ́nà, a ó máa tọ̀ wọ́n lẹ́yìn. Bàbá yìí ó fa ọmọ rẹ̀ kan sílẹ̀ láti di ọ̀tún Ààrẹ Látòsà. Nígbà tó sì di ọ̀tún, wọ́n jọ ń lọ sí pàdé, wọ́n ń lọ sínú ìgbìmọ̀, wọ́n sì jọ ń ṣe ìlú lásìkò ìgbà náà ni. Ṣùgbọ́n ohun tó yà mí lẹ́nu jù ni wípé ogun Adó bẹ́lẹ̀ níwọ̀n 1874. Ogun yìí ó gbóná girigiri. Àwọn Èkìtì gbógun, ogun ńlá ni. 1871 ìní ogun yìí ti ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀, ṣùgbọ́n nígbà tó di 1874 ọkọjá sísọ, ó lè débi wípé àwọn èèyàn rò wípé bàbá ò bógun lọ ni. Gẹ́rẹ́jẹ́ ni bàbá wọ́ lójú ogun. Ìntàgbà sì fi ń jẹ̀kọ abẹ́ ewé ní fi sí. Ìntí bàbá fi abẹ́ ewé, àwa ìwé ìwòyí àmọ́. Ìntí ò sì jẹ́ àmọ́ nìyí, a ò wádìí ìtàn, a ò tọpinpin, a ti mú gbogbo àwọn tí bàbá wa fi ń ṣàmúṣagbára àti fipamọ́ síbì kan. Ọ̀pọ̀lọpọ̀ wa tiẹ̀ ti sọnù. Aráwọn èèyàn ti ń sọ wípé àwọn ti gbàgbọ́ ẹ̀sìn ọgbà wọn láyè láti máa ṣerú nǹkan báyìí. Gbogbo ẹ̀ ní sì ń fìyà jẹ wá. Ìṣẹ̀dálẹ̀ ọ̀tọ̀, ẹ̀sìn ọ̀tọ̀. Ó tiẹ̀ tún máa ń yà mí lẹ́nu nígbà tẹ́lómìí bá pera rẹ̀ ní Ògúnníran gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni o. Tọ́wọ́ adé ṣọ́ọ̀ṣì tí wọ́n ní wá Ògúnníran kọ́, Jésù níran ni, lòun náà bá bẹ̀rẹ̀ sí ní jẹ́ Jésù níran. Ẹlòmíì tiẹ̀ lé gbé tiẹ̀ lọ mọ́ṣáláṣí, kẹ́ni gẹ́gẹ́ Ògún kí ní níran mọ́ṣáláṣí, ta ní jájá mọ́ṣáláṣí, ànábì níran lọ́mọ ẹjẹ́ látòní lọ. Anakumulai òun náà bàmọ́ ẹ̀jẹ̀ lọ. Ẹ wò ó, ìta sọnù táànà ní àwọn òyìnbó ń ṣèwádìí rẹ̀ o, wọ́n sì ń ṣiṣẹ́ lórí rẹ̀ kíkankíkan. Ẹ jẹ́ káwa náà ká padà síṣẹ̀dálẹ̀, ẹ jẹ́ á padà síṣẹ̀ṣe, ẹ jẹ́ á ṣèwádìí àwọn tán bàbá wa yìí tí wọ́n múlò tó fi yẹ wọ́n, tó fi ju wọn ṣe. Ọ̀ṣùntẹ́ẹ̀bọ̀ 1871 ó wà lójú ogun, ń du ogun Adó tó gbóná girigiri. Wọ́n ń pa kúkúrú, wọ́n ń pa gígùn, wọ́n ń pa ọmọdé, wọ́n ń pa àgbàlagbà. Bí ẹ bá ń gbógun bọ̀ tí ẹ déwájú bàbá, èmi ọmọ tá a fẹ́ pé léyìí o, ṣé ayọ̀fà ni àbí ayàdá àbí kí láti ẹ̀ pé àbí àfòràn. Bí ẹ bá dọ́dọ̀ bàbá, ǹjẹ́ kí wọ́n ragabú bàbá báyìí? Irọ́ ẹ̀fúùfù lásán ni, wọn ò rí bàbá mú. Bí bàbá yìí ṣe wà nínú ẹ̀fúùfù, bẹ́ẹ̀ ni ń bẹ́ wọn lórí, bẹ́ẹ̀ ni ń sá wọn lọ́gbẹ́, bẹ́ẹ̀ ni ń pa wọ́n tí ń gbẹ̀mí lẹ́nu wọn. Ogun yìí lé, ó lọ kánrin kése. Àwọn èèyàn tiẹ̀ gbàgbọ́ pé Ọ̀ṣùntẹ́ẹ̀bọ̀ Aláàdọ́rin ọ̀run orí rẹ o,
ṣùgbọ́n bàbá ò kú sójú ogun, bàbá ò kú sájò, Kánpé ńlára bàbá dá. Ṣé ẹ gbàgbé pé mo sọ pé ogun Adó tí bàbá jà yìí 1871 AD ìní ogun náà wáyé. Àìmọye ogun bẹ́ẹ̀ tí Ìbàdàn jà, ìdá mẹ́ta nínú ìdá mẹ́rin ogun ìní bàbá ìkópa nínú rẹ̀ fún ìlú Ìbàdàn. Ṣùgbọ́n láàrin 1871 sí 1889 bàbá ìlógun ó jà. Wọ́n ti dàgbà, wọ́n ti dògbó, wọ́n ti darúgbó. Gbọ̀ngbà tó di October 1889 Ọ̀ṣùnléèbó aláàdọ́rin nínú ilé rẹ̀ nísàlẹ̀ òsì, nígbà tó ń rẹjú lọ́wọ́, nígbà tó jẹun tán tó mumi sí ẹmu ni, tó mu ẹmu ògùrọ̀, ó fẹ̀yìn lélẹ̀. Bàbá sùn, ó sì rí kọjá sájú ilé ọ̀run ní ògbólógbòó. Bàbá dàgbà o, ọfọ̀ pawú, ó fèrègì jóun jóbi. Ẹ̀yin ẹ wò, bàbá yìí ṣe dáadáa fún ìlú Ìbàdàn. Ìbàdàn ò sì ní gbàgbé rẹ̀ láéláé. Ẹ̀yin ènìyàn wa, ìjímèrè bàbá Sọ́gígùn kò sì gungi aládìí. Bó ló ṣe Sọ́gígùn? Ẹni Sọ́gígùn ní ń jagun nígbà tó ti darúgbó. Ṣé ẹ mọ̀ pé ogun lé ó lè jogun òde lọ. Nígbàgbọ́ tí bàbá ti darúgbó tán, ìlú pé bàbá pé ó wá joyè. Bàbá sì Sọ́gígùn, ó ní ẹ wò ó, ẹ fi àgbà síbi àgbà wà. Bàbá náà ni ẹ pè ńgbà tó darúgbó pé ogun ti dé o, bàbá ẹ lọ sinmi, irú yín kọ́ wọ́n ń wá lógun. Ó ní ẹ wò ó, àgbà ló tó rò lọ, ọba ló tó ire eyín fọn, ọmọ lọ jagun. Kí ló dé tí Ọ̀ṣùnléèbó aláàdọ́rin fi ń ja ogun òde ṣùgbọ́n tọkọ̀ láti ja ogun ilé? Kí ló dé tí ò fi gba oyè? Nítorí wípé ó Sọ́gígùn ni, kò sì mọ tara rẹ̀ nìkan. Ìwọ tó ti dàgbà tí wọ́n tó ń foríṣiríṣi lọ tó sì mọ̀ pàgbára rí ògbé, tó wá fagídí tó kóra rẹ̀ dà sínú òpò, òde pọ̀ ń tán, òye rí ògbé mọ́, ó tiẹ̀ mọ̀ tó ń ṣe mọ́, gbogbo ẹ̀ wá di rúdurùdu rédèrèdè mọ́ ọ lọ́wọ́. Àwọn ẹ̀yà kìíní ń pariwo, àwọn ẹ̀yà kìíní ń kígbe, ìlú rí ń ta wá, ìdí ń ta wá, ìlú ọ̀fararọ. Bó ló ṣe fẹ́ fararọ? Nítorí pé inú mọ́tara ẹni nìkan ìlú fi dépò. Ó sì Sọ́gígùn ní o, ìbáṣepọ̀ Sọ́gígùn ọba tí gungi aládìí. Ìmọ̀ràn yìí ó wá sọ́dọ̀ gbogbo àwa èwe tá a ṣẹ̀ṣẹ̀ ń dàgbà àti àwa tá a tiẹ̀ ti dàgbà pé kí ìjímèrè wọ́n mọ́ Sọ́gígùn. Ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́ lára akíkanjú ológun tá a gbé wá lónìí, káwa náà sọ igi gùn ká má bàa gun igi aládìí. Nítorí pé àwa náà ó dìtàn o, ìtàn yóò sì ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá dágbére fáyé, nígbà tá a bá rí kọjá lọ. A ó máa lọ lọ́sẹ̀ yìí, a ó sì tún padà wá tó bá dijọ́ mẹ́jọ pẹ̀lú ìtàn akọni ilẹ̀ Yorùbá mìíràn tó tún lágbára jẹ léyìí lọ. Ẹ wò ó, Ògúnníran Ọlátúndé Ọmọláwuyì lórúkọ ti tèmi. Ẹ̀yin lá máa bá o, àwa ó sì máa wá. Iléeṣẹ́ wa yìí bá a ṣe ń sọdún, tá à ń jẹ, tá à ń mu, ẹ̀yin náà ẹ máa bá wa yọ̀ o, ẹ máa bá wa yọ̀. Ẹ̀yin sì ni ẹ máa gbé wa lárugẹ, ẹ máa ṣíà rẹ̀, ẹ máa jù sáwọn èèyàn, ẹ polongo rẹ̀, ẹ jẹ́ káwọn èèyàn ọmọ bí iléeṣẹ́ yìí ṣe wà. Bẹ́ẹ̀ ṣe ń polongo wa, Èdùmàrè ọba òkè ó polongo ẹ̀yin náà o, yóò gbé yín síbi tó ga láṣẹ Elédùmarè. Ire o.